Hello beautiful and handsome people. Today we will learn how to use the tone marks for proper pronunciation of Yoruba language. Pronouncing words in Yoruba is based on what is called Àmì Ohùn, tone marks. These marks are applied to the top of the vowel and the nasal mi and ne consonants within each syllable of a word or phrase. Yoruba language has three primary but contrastive tones, namely do, which is low-pitched with a falling tone, depicted by a grave accent. Do, which is low-pitched with a falling tone, depicted by a grave accent. The second tone is re. Re is middle-pitched with a flat tone, depicted by an absence of any accent. That means it does not appear on the top of any vowel sound or the mi and ne consonant. Re is a middle pitched flat tone. Then the last one is mi. Mi is high pitched with a rising tone, depicted by an acute accent. So the three tone marks that we have in the Yoruba language are do, re, mi, do, re, mi, do, re, mi. So if you want to know how to pronounce this, you try it the way I have just tried it. So through that, I think you can pronounce it. You can, do, as in do, do, re, re, mi, mi. Ẹ kú dédé wòyí. Àkórí iṣẹ́ wa ní òní yìí ni àmì ohùn. Gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú ní èdè Gẹ̀ẹ́sì, mo sọ fún wa pé àmì ohùn pín sí ọ̀nà mẹ́ta. Tí a bá fẹ́ pe àwọn ọ̀rọ̀ nínú èdè Yorùbá, a nílò láti fi àwọn àmì ohùn sí orí àwọn ọ̀rọ̀ náà kí a lè rí pé. Nítorí pé àwọn ọ̀rọ̀ míì wà tó jẹ́ pé bákan náà ṣe rí. Bákan náà ni a ṣe ń ṣe àkọsílẹ̀ rẹ̀. Ṣùgbọ́n nǹkan tí a máa wá fi mọ ìyàtọ̀ rẹ̀ ni pé tí a bá fi àmì ohùn sí. Àmì ohùn ni ó máa jẹ́ kí a lè mọ bí a ṣe ń pe àwọn ọ̀rọ̀ Yorùbá. Mo wá sọ fún wa náà pé àmì ohùn pín sí ọ̀nà mẹ́ta. Àmì ohùn mẹ́ta la ní, kò ju mẹ́ta yẹn náà lọ. Àmì ohùn mẹ́ta ni a ní nínú èdè Yorùbá. Àwọn àmì náà sì lélẹ̀ tí a bá fẹ́ já àmì sí orí àwọn ọ̀rọ̀. Orí àwọn fáwẹ́lì ni a máa ń fi àmì ohùn sí, tàbí orí kọ́nsọ́náǹtì méjì kan tí a ń pè ní nasal consonant. Nasal consonant ni àwọn kọ́nsọ́náǹtì tí a rán mú pé àwọn kọ́nsọ́náǹtì náà ò dẹ̀ ju méjì náà lọ. Mi àti ní tí a ti sọ síwájú níbi fídíò tó lọ. Wọ́n ní àmì ohùn yìí ó jẹ́ mẹ́ta. Alákọ̀ọ́kọ́ ńbẹ̀ ni do. Do, àmì ìsàlẹ̀ ni do. A fà wá láti òkè báyìí wá sísàlẹ̀. Do ó wá láti òkè lápá àlàáfíà. So it comes from the left hand side downward to the right hand side. A máa fà bẹ́ẹ̀. Do, 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 do. Àmì ẹlẹ́kejì ni re. Re yìí ó jẹ́ àmì àárín ní tirẹ̀. Ó jẹ́ àmì àárín. Àmì re leléyìí a kì í fi sí orí ọ̀rọ̀ rárá, kì í hàn lórí àwọn ọ̀rọ̀ tí a bá fẹ́ fi àmì sí. Kí nìdí? Ìdí ni pé òun ò ní àmì. Tí a bá dẹ̀ wá fẹ́ dámọ̀ lórí àwọn ọ̀rọ̀, gbogbo fáwẹ́lì tí ó bá wà nínú ọ̀rọ̀ tí a kò fi àmì ohùn sí, ẹ ti mọ̀ wípé ní àmì re ló wà ńbẹ̀, àmì àárín. Àmì àárín ni a máa ń pe àmì re. Re, re ó wá bẹ́ẹ̀. Re, re. Àmì ẹlẹ́kẹta wá ni mi. Ìyẹn àmì òkè lòun. Mi a máa fà wá láti apá àlàáfíà wa nísàlẹ̀ báyìí lọ sí òkè ní apá ọ̀tún. Mi, mi ìyẹn àmì òkè. Mi, ní báyìí a máa wá lọ wo àwọn àpẹẹrẹ tí
a ní fún àwọn àmì ohùn yìí. Ẹ jẹ́ ká wo àwọn àpẹẹrẹ tí a ní fún àwọn àmì ohùn. Alákọ̀ọ́kọ́ ńbẹ̀, ẹ já bẹ̀rẹ̀ láti orí àmì ohùn alákọ̀ọ́kọ́ tí ó ń jẹ́ do, àmì ìsàlẹ̀, do, àmì ìsàlẹ̀, do, àmì ìsàlẹ̀. Àpẹẹrẹ alákọ̀ọ́kọ́ ńbẹ̀ ni èdè, èdè, do, do. Ẹ máa ṣe àkíyèsí, ẹ máa wo bí mo ṣe fi àwọn àmì yẹn lé lórí. Èdè, do, do, èdè, do, do. Àpẹẹrẹ ẹlẹ́kejì ni àṣà, àṣà, àṣì, àṣà, àṣà, do, do. Àrà, do, 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 do. Tí a bá fẹ́ pè, tá bá ní do, do. Àrà, ọ̀gà, ọ̀gà, do, do. Àmì ìsàlẹ̀, do, do. Àpẹẹrẹ tó gbẹ̀yìn bíbí, àwọ̀, àwọ̀, do, do, do. Èdè, àṣà, àrà, ọ̀gà, àwọ̀. Ìyẹn jẹ́ bó ti jẹ́. Ẹ jẹ́ ká bọ́ sórí àmì ohùn ẹlẹ́ẹ̀kejì tó ń jẹ́ re, àmì àárín. Do tá sọ lẹ́ẹ̀kan, àmì ìsàlẹ̀ ni do. Àmì ẹlẹ́ẹ̀kejì re, àmì àárín, re. Ẹ jẹ́ ká wo àwọn àpẹẹrẹ tí a kọ sí abẹ́ re. Ẹ rí pé mo sọ fún yín lẹ́ẹ̀kan tẹ́lẹ̀ pé kò sí àmì fún àmì re. Ó ṣòfò bẹ́ẹ̀ náà ni, ó ṣòfò bẹ́ẹ̀ náà ni. Tẹ́ bá wo gbogbo àwọn àpẹẹrẹ tí mo kọ sí abẹ́ re, ẹ yóò rí wípé mi kò fi àmì kankan sí orí rẹ̀. Àwọn ọ̀rọ̀ náà sì ní fáwẹ́lì. Àwọn fáwẹ́lì tó wá yẹ kí a fàmì sí, nítorí pé kò sí àmì kankan ńbẹ̀, ká gbà pé re ló wà ńbẹ̀. Ó yẹ jẹ́ ká pè ẹja, ẹja, re, 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 re. Ẹja, ara, ara. Ẹran, ẹran. Ata, ata. Igi, igi. Kì bá dáa púpọ̀ kí ẹ̀yin náà kí ẹ pè bí mo ṣe ń pè yìí, kí ó lè mọ́ yín lẹ́nu. Ẹ jẹ́ ká bọ́ sórí àmì ẹlẹ́kẹta tó ń jẹ́ mí, àmì òkè. Mí, mí, ó lọ sókè. Mí, jí, gí, jí, gí. Àpẹẹrẹ alákọ̀ọ́kọ́ tó wà lábẹ́ mí ni mo pè yẹn. Jí, gí, jí, gí. Àpẹẹrẹ ẹlẹ́kejì, ṣí, bí, ṣí, bí. Àpẹẹrẹ ẹlẹ́kẹta, kó, kó. Mí, mí, kó, kó. Àpẹẹrẹ ẹlẹ́kẹrin, kọ́, kọ́, rọ́. Kọ́, kọ́, rọ́. Àpẹẹrẹ tó wá kẹ́yìn níbí bí, pátákó. Mí, 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 pátákó. Tí ẹ bá lè pè èdè Yorùbá dùn gan-an, ó dùn gidi gan-an ni. Now, understanding the use of tone marks is key to properly reading, writing, and speaking the Yoruba language. This is because some words have similar spellings, but at the addition of tone marks, these words could have very different meanings. Now, let's take a look at some words with similar spellings but different meanings. And how are we going to know that these words are different? We'll know through the signs, through the tones, through the tone marks that we put on them. Let's start. Bí mo ṣe ń sọ ní èdè Gẹ̀ẹ́sì, a máa wá wo àwọn ọ̀rọ̀ tí ó jẹ́ pé àkọsílẹ̀ wọn papọ̀. Bákan náà ni a ṣe ń kọ sílẹ̀, ṣùgbọ́n bí a ṣe máa pè é, ó máa yàtọ̀ látàrí pé a fi àmì ohùn lé wọn lórí. Ẹ jẹ́ ká wo àwọn àpẹẹrẹ tí a kọ sílẹ̀ yìí. Ọ̀rọ̀ àkọ́kọ́ níbí, a ní èrè. Báwo la ṣe mọ̀ pé èrè ni mo kọ sílẹ̀? Torí mo ti fi àmì dò sí, a ti fi àmì ìsàlẹ̀ lé èrè lórí. Èrè, dò, dò. Tẹ́ bá rí ibi tí mo kọ tones sí, ẹ máa rí pé mo kọ àwọn tones yẹn, mo kọ síwájú rẹ̀. Dò, dò. Kí ó lè yá wa tí a kì í ṣe Yorùbá ni mo ṣe kọ báyẹn. Dò, 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 dò. Èrè, dò, dò.
ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ tó tẹ̀lé èrè dòre èrè dòre. Ẹ jẹ́ ká tún ọ̀rọ̀ tó tún tẹ̀lé èrè rèmí rèmí. Ẹ máa rí i pé bákan náà ni a ṣe kọ àwọn ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí sílẹ̀ ṣùgbọ́n àpèjáde rẹ̀ ó yàtọ̀. Ẹ jẹ́ ká wo ìtumọ̀ ìkọ̀ọ̀kan nínú wọn. Èrè tá a sọ lẹ́ẹ̀kan ìtumọ̀ rẹ̀ ni gain or benefit or profit. Èrè gain benefit. Ère ẹlẹ́kejì ère statue ó lè jẹ́ carved image or wooden image. Eré kíyàn máa ṣeré kí àwọn ọmọ máa ṣeré. Eré to play. Eré play. Eré play. Rèmí. Ẹ rí pé ọ̀rọ̀ kan náà ní mẹ́tẹ̀ẹ̀ta. Ọ̀rọ̀ ó wà níbẹ̀, rí ó wà níbẹ̀, ó wà níbẹ̀. Ṣùgbọ́n nǹkan tí a fi dá yàtọ̀ rẹ̀ mọ̀ ni pé a ti fi àmì ohùn sí bí Yorùbá ṣe rí nìyẹn o. Àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà sì wà bẹ́ẹ̀ tó pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n jọra wọn ní kíkọ ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ yàtọ̀ látàrí pé a fi àwọn àmì ohùn tó tọ́ àti tí ó yẹ sí wọn ní orí. Ẹ má gbàgbé pé mo sọ fún wa pé àmì ohùn ta ní nínú èdè Yorùbá mẹ́ta ni wọ́n. Do, re, mi. Do, re, mi. Do àmì ìsàlẹ̀, re àmì àárín, mi àmì òkè. Do, re, mi. Ẹyà tún bọ́ sórí àwọn ọ̀rọ̀ míì tí àkọsílẹ̀ wọn jọra wọn ṣùgbọ́n ìtumọ̀ wọn yàtọ̀. Òwò tí a túmọ̀ sí níbí ni trade ní èdè Gẹ̀ẹ́sì. Trade in English language. Trade. Òwò. Kí nìdí tí a mọ̀ pé òwò ni mo kọ síbẹ̀? Nítorí pé mo ti fi àmì ohùn ìsàlẹ̀ sí. Do. Tá bá tún wá wo ẹlẹ́kejì. Owó. Rèmí. The meaning of this is money. Owó, the money we spend. Owó, money. Rèmí. Ẹ rí pé oríṣi àmì méjì nìyẹn náà ni. Ó ní àmì re, ó dẹ̀ ní àmì mi. Rèmí. Owó. Tí a bá tún àwọn ọ̀rọ̀ tó tún wà nísàlẹ̀ tó jọra wọn. Àṣà àti àṣà. Àṣà dòdò. Àṣà dòmí. Àṣà ń bẹ ni àṣà alákọ̀ọ́kọ́ ni culture. Àṣà ẹlẹ́kejì àṣà tó jẹ́ àkọsílẹ̀ kan náà ó túmọ̀ sí hawk or falcon. They are species of birds. Àwọn ẹ̀yà ẹyẹ. Mo lérò pé àlàyé mi ti yé yín. Kò ní ju báyìí lọ ní òní ṣùgbọ́n kí n tó wá lọ mo máa fi iṣẹ́ àmúrelé kan sílẹ̀ fún gbogbo wa láti lọ ṣe nílé kí a lè practice nǹkan tí a ti ṣe tí a ti sọ nínú fídíò yìí. Iṣẹ́ àmúrelé túmọ̀ sí homework ní èdè Gẹ̀ẹ́sì. Èdè Gẹ̀ẹ́sì tí mo ń sọ it means English language. Èdè Gẹ̀ẹ́sì English language. Homework iṣẹ́ àmúrelé. Iṣẹ́ àmúrelé àkọ́kọ́ wọ́n ní pé kí a add the appropriate tones. Ẹ fi àwọn tones yẹn sí inú bracket tí ó wà níbẹ̀. Ẹ yóò rí pé ibi àwọn tones tí mo fi ṣe àkàyè síwájú tí mo kọ dòdò, dòre, rèmí. Ẹ máa wá kọ sínú àwọn bracket yẹn náà. Mo ti kọ ìtumọ̀ àwọn ọ̀rọ̀ yẹn sí wájú rẹ̀. Ẹ lè fi mọ irú àmì tí ó tọ́ tí ó sì yẹ fún irú ọ̀rọ̀ náà. Mo sì tún fi àmì náà sí orí àwọn ọ̀rọ̀ náà. Ẹ wá kọ sí inú bracket yẹn. Then the next and the other assignment wọ́n ní kí ẹ fi àmì sí orí àwọn ọ̀rọ̀ náà. Àwọn ọ̀rọ̀ yẹn mi kò fi àmì sí wọn rárá ṣùgbọ́n mo kọ àwọn tones yẹn sínú bracket yẹn. Mo dẹ̀ kọ ìtumọ̀ rẹ̀ ní èdè Gẹ̀ẹ́sì síwájú rẹ̀. Ẹ ṣé kí ẹ sì mú lò kí ẹ practice rẹ̀. Mo máa nífẹ̀ẹ́ sí kí àwọn èèyàn ṣiṣẹ́ náà kí wọ́n sì drop rẹ̀ sí comment section kí n lè mọ àwọn tí wọ́n bá wa ká lọ nínú èdè Yorùbá yìí. Kò ní ju báyìí lọ ní òní. Tí ó bá di ní fídíò tó ń bọ̀ a ó sọ̀rọ̀ nípa sílébù nínú èdè Yorùbá. This is all we have for today. In our next video we will discuss about syllables in Yoruba language. Ó dìgbà.